ó dé bàdájọ́ ọjọ́ pé bàbá dóṣù kò gègègègè àánú rẹ̀ ṣe mí o ọ̀rẹ́ ẹ̀mí ó ṣe mí o àánú ẹ̀ ṣe mí. bàbá ń gbé kan. kí ló tún fẹ́ gbélé báyìí torí Ọlọ́run. ọmọga ẹ ṣe èyí tán ṣé o mọ̀ pé ìwọ ló dá gbogbo orí burúkú kínní ilẹ̀ ọmọga ṣé o pé wọ́n ló dá gbogbo orí burúkú kínní ilẹ̀ fún mi. lọ́nà wo. èmi tó yẹ pé bàtí máa débí mọ́tò ló gbé mi débí mo fẹ́ rin ẹsẹ̀ padà bọ̀ síta pẹ̀lú ẹrù láì. Akílódé máa ń wọ mọ́tò ń ta. wọ́n wọ mọ́tò ń ta inú tiẹ̀ náà dùn pé kí n kó léwe. Akílódé ọ̀nà owó kéésì ó lè mú dá gbogbo ẹ̀ lọ ọ̀nà owó gbàdá gbogbo ẹ̀ lẹ̀ kó kò yé mi rárá. ta ló tì mí sí pé kí n wé ọmọ ta ló tì mí sí pé kí n wé ọmọ ṣé olórí bú ẹ̀kọ́ ni. mo sí ẹ lóore ni. ibi ló ṣe mí. ó pa láì orí mo sí ẹ. sórí tó bá fi lè mú mi kúrò ní skul yìí àkúfà ni o mọ̀ pé àkúfà ni o mọ̀ ẹni tó di ẹ̀mí gbogbo yín ró ṣé àwọn pé lẹ́yìn èèyàn bíi mélòó kan tó kú léèwé ṣé wọ́n ti èèyàn tó ti kú wọ́n tó méje ṣé pé olúwo ni mí o. ẹ wò dákun àpè náà là dákun ẹ jèbúrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ mo fẹ́ kó o jọ rántí ibi tí wọ́n ti jọ tẹ̀ wá ní fátán ti tẹ̀ wá lódù. olórí ibú olókè ọ̀nfà ṣé o ṣe fárí ni ṣé ẹ pé pákéjì wèrè tí wọ́n fún ẹ ní skul pé wọ́n náà ti rọ́ọ̀nù fárí Fálànà wà lẹ́yìn orúkọ bàbá mi o Fálànà wà lórúkọ bàbá lẹ́yìn orúkọ bàbá mi ṣé pé ebi mo pọ́n ẹ lẹ́nu iléèwé ṣé pé ìwọ ló rọ́ọ̀nù mi sí gbogbo orí burúkú. bẹ́ẹ̀ni mo sì rí bẹ́ẹ̀ tẹ wá jẹ ká jáfọ má jáfọ lẹ sọ̀rọ̀ dákun ó rí pé nítorí mò ń tẹ̀ ṣe fún òdà rárá ó rí pé ohun tó ṣe fún òdà rárá ṣe pìtì mo ti ń pìtì ẹ̀ báyìí ṣé gbóhùn mo fi pàdé ẹ̀. sórí nǹkan tí ó ṣẹlẹ̀ sọmọ Aisha àbíkí ló kọ rẹ̀ wọ́n yọ ṣàkó mbẹ́ àṣà ni ó ṣàpà ọmọ tó yẹ pé ojú ẹ̀kan tuntun olóyè burúkú tó pé mo máa ń kí pé ọmọ gidi o onífúrọ̀ àṣẹ gbogbo ọmọ sọ pé ọmọ sọ pé kò dùn Aisha dùn oúnjẹ tó máa ń gbé wò dùn sọ pé ọmọ blinks àbí blinks ọmọ blinks yìí ló dùn blinks yìí dùn. oúnjẹ Aisha náà tó wá dùn. wọn ò jọ dùn ni. mo jà fìyẹn lẹ́nu. má bínú dákun gbogbo ẹrù tó wá kó yìí ṣé ó dọ́ni ló kò sẹ́rù mi nù ẹ̀rọ abẹ́rẹ́ àwọn ọmọléèwé ló kó ni. ìgbà tí wọn gan dé gan pólíbà kọ́ ló fi dẹrù wá ni àbó òwò wèrè ni sẹ́rù ẹ̀ tó báyìí. èwo ni syphilis. syphilis kọ́ o syphilis kọ́ o. ó dà ó kó gbogbo ẹ̀ ń sìn níbo ló kó gbogbo ẹrù yìí níbo ló ń lọ gangan. ṣé o pé mi tètè mọ̀ pé yóò yà láńlọ́ọ̀dù wa mo ti bájà mo ti fọ́ngbò lórí kí n tó wà èmi ti rò bẹ́ẹ̀ bí màá gbé dàgbà bí gan mo rò bẹ́ẹ̀ máa bí màá ti yàwó sí ẹ̀yin náà onígbò mo wá fẹ́ máa kẹ́rù lọ́ba Sunday bridge máa lọ lọ́ọ̀jì sí ni. tí ò sẹ́rù mi ń bẹ̀ o. tiẹ̀ ti ta aṣọ wà lára àwọn ọlọ́tẹ̀ àbí tó dàbí àbàsádọ̀ àwọn tó ń ta àbòlíkì ó dàbí àbàsádọ̀ àbòlíkì. ọ̀rẹ́ mi ní sùúrù kí ló dé o ti máa ń mọ́rọ̀ le jù bó ṣe wò mí tí bá san ọkàn fún ọ níbìlì. ní ìfẹ́ mọ́ o kí ni. ọ̀rẹ́ mi wàláì mo ti bẹ́ẹ̀ rí iṣẹ́. alẹ́ ń bọ̀rọ̀ lọ́mọ ara ayé. ọmọ ga ó ń ba tèmi jẹ́ tó ń tún tèmi ṣe ni. irọ́ ilé ọba tó ju ẹwà ló bùkún ni òun ẹni tán sọ rèé. ó bá mi rí iṣẹ́. wàláì mo ti bẹ́ẹ̀ rí iṣẹ́. olùwò ṣe ẹ̀yin ìyá mi ẹ ṣe ẹ̀yin ìyá mi ẹ ṣe irú iṣẹ́ wo ni jẹ́. fọkànbalẹ̀ iṣẹ́ tí mo bẹ́ẹ̀ rí iṣẹ́ tí ò là ní lóògùn. iṣẹ́ wo ni. mo bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́ṣúárì. mo bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́ṣúárì. ṣé mánéjà mo fẹ́ jẹ́ mọ́ṣúárì ní àbíkí. mánéjà bọ̀ àní iṣẹ́ tí ò là ní lóògùn tí ò mú wàhálà dání rárá iṣẹ́ tí wàá máa farabalẹ̀ ṣe pẹ̀lú ìrọ̀rùn àtàlàáfíà. inú èsì àbí. ọ̀nà àṣì ìbí máa dùkú lọ́fíìsì ni. ọ́fíìsì kọ gbogbo yẹn iṣẹ́ tó ní wàhálà ni iṣẹ́ tí ò ń dá ẹ́ láàmú rárá bíi kọ́ ọmọ wẹ̀ kú kọ́ ọmọ fọ òkú kó mọ báwọn gbé òkú tí ò ní múnira lọ́wọ́ rárá wàláì kò jù bẹ́ẹ̀ lọ báwo wà ní ó yá bí a gbé. kí n wẹ̀ òkú. irọ́ ó dé wọ̀ atẹ́gùn ayé o ìjì ayé o òṣà ayé o irúmọlẹ̀ méjèèje. níbo. mo gbàgbé òṣà mi síbí. kí ló ṣe ọ́ rí ọ ti kú ònú bíi ò tún gbọ́dọ̀ wọlé mọ́ kí mo mọ̀ tó fẹ́ lọ sí. wo tí n bá fi lè wọ bí àwọn tí ó kú pọ̀ gan-an ṣọ́pẹ́ jalọ. wo tí n bá fi lè wọlé àwọn tó máa kú pọ̀ gan-an mò ń sọ mo gbé ẹ débẹ̀ ni o. wọlé ilé bàbá wọn kì í bọmọ lẹ́rù. mo fẹ́ lọ gbé báyìí. eriwo àyàgbó èjìgbò mẹ́kùn sígbíjí
ó ti gbìjì sí gbìjì ó wò ó yọjú ó kún fin ó ṣàmọ́pè rárá ẹ̀yin ìyá mi ò sẹ́mi bíi píú elégbèrè elégbèdé egbègbè sí egbègbè ohun fẹ́ ni. gbẹdani ara rí ògbọ́n. kí ni gbogbo eléyìí báyìí tó lọ. mo ń ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ́lá kò ní. ibà ibà. amaga ó dègò ó dàṣẹ mo fẹ́ kó léwu báyìí tí wọ́n ṣe ń jáde báyìí ṣe pé ẹ̀ṣẹ̀ ṣe ń ṣe candle night ni nígbà tí gbogbo wọn bá kú tán ṣe pé wọ́n mọ̀ tó bá di pé mẹ́wàá kú ó ṣe candle night yẹn mẹ́wàá. bẹ́ẹ̀ni èmi máa padà wá ṣe candle night tẹ torí pé ọ̀run máa gbẹ́ sáré ẹ̀ sí. sọ́ọ́ni gbogbo eléwọ̀ gbogbo nǹkan tẹ̀wé ẹ padà gbin àgbálùmọ̀ síbi. o nígbẹ̀ lórí ibu ni ọ́. ṣé o ti gbàgbé pàmò ìyádùn àjọ mú ni ṣé o ti gbàgbé pàmò kan náà lájọ tó o èmi lè fẹ́ máa bóbò kà á yẹ ó yá gbẹ́rù ẹ̀ ṣé o sì rí mo ní kó n bá díẹ̀ ń fọnu tí bá dá ẹ̀ ń gbajú wo ilé ayé yóò sì polúkú mu sí yóò sì ọ̀nà àtijọ́ àti mímu yóò sì di gadi bàbá yìí mi ṣe ṣe kó nù lure láì sáré tẹ wáyé ẹ gbẹ ó dà tó bá ó lọ múdi padà tó bá múdi wọlé má kọjá tó dúró wọn má wá sẹ́yìn o níbo gbélé ó yá ìṣó bàbá yìí àìwò owó fírí okú pin bá a ti sìn ọwọ́ gbónú àìwò owó fírí okú pin àìwò owó fírí okú sígẹ́ẹ̀tì yẹn bá sísẹ́ kẹ́yìn ọ̀sẹ̀ ọ̀dọ́ ìdúró mọ́ dúró mọ́ sí wàhálà bí ọ̀la jọ àìwò owó fírí okú. ó dìgbà ó ṣe tẹ́ ẹ̀ bá ti gbé àgbàdo síbi padà. My neighbor and I, ooh, my neighbor and I. See, you people should just leave me alone. Let me concentrate on what I am doing. Babe, calm down. Just guess what? What? Mr. Thomas is online. Mr. Thomas, let me see. See. So, babe. Very good. You know what? What? Pick your phone, chat him now. No, we can't do that. You know I use my phone to hook him and Indamola. Oh, that's true. Yes. So what are we going to do now? This is it. Okay. You just start chatting with him now. Okay. Yes. Okay. Babe, we need to make this our plan very tight so that he will fall into our trap. Sure. Oh my god. He replied. I tell you now. I say he go reply. Oh yeah. Let's make I tell him again. Just talk to him. You want you guys to just send him your nice pictures. Okay. Do you understand? This picture is okay. Look at this picture. It's very good. Send it to him. Abi, can you send the other one? Think of it, show you. No. Very good. You didn't answer my question. What's the question again? I said, how many children are we having? Why are you asking that kind of question at this stage? Did you think it's early? Ola, we still have a very long way to go. But that doesn't stop us from thinking about our future. Oh, I know, but it's too early. Let's focus on something else, please. Alpha, where am I? What's happening? Where am I? Is it not with you guys? Because I've not set my eyes on him today. See, if you get enemies to contact him, tell him say make him return wetin carry from my room, or else I'm gonna go die today. Yeah, Queen, Wale, Queen me.
Beautiful. Jókòó. Ó ṣe tí wá yàtọ̀ sí bí mo ṣe rí ẹ nínú lórí online. You look more beautiful and sexy as well. Ọmọ mo mọ sórí tí bá ti rí nǹkan tó lọ́run dá tó pé báyìí nínú nǹkan máa ń dún ni. Immediately náà ti ń yọ gbogbo tọwọ́ tọrùn. Ayé wa dà. Kò sáyé! You know one thing, mo máa ń láì tí máa pariwo àwọn ọmọ báyìí. Tó yẹ kí wọ́n máa ṣe wọlé gba àwọn kì í pẹ́ wọ́n ti sáré bọ́ síbi wọ́n ti bọ́ tọ̀ wọ́n ti yẹlé kúrò bẹ́ẹ̀ àsáré gbé gbogbo ẹ̀ síra wa alẹ́ mọ́ra wa àdéhùn ṣe tá a máa ṣe àkúrò bẹ́ẹ̀. Kékeré la ta mi kéré o. Really? Kì í ṣe mímì fàdíyẹ. Ẹ má fojú di mí. Adìyẹ tèmi tí mo bá yìn ọmọ nírí ẹ mọ́. Báyìí, ká débẹ̀. Lọ́kọ̀ kò ti yá. Well, before that, mo fẹ́ sáré mú nǹkan ní ìsàlẹ̀. Just few minutes, ṣẹlẹ̀ fún mi few minutes. Kí ló fẹ́ mú sálẹ̀ dírẹ́bà mi wà láti máa ní kọ́ bẹ́ẹ̀ sáré. Àánú ẹ má wọrí. Ṣé rí nǹkan tí mo fẹ́ lọ ṣí ìsàlẹ̀ yẹn? Mo fẹ́ tẹ every angle ni. Mo fẹ́ gbé yín débẹ̀. Mo fẹ́ gbé yín trabayé débi pé ẹ máa dún ding dong ding. O fẹ́ jẹ mí bí tí wọ́n ti jẹ mí rí. Believe me, baby. Ọmọ ẹbí tẹ́mi ọba bọ̀ díẹ̀ ló máa bọ̀. Sáré lọ mú tó fẹ́ mú. Sáré lọ má pẹ́. Okay. Má pẹ́ dé. Ó mú kò lélẹ̀ ni. Ó yẹ kí n múlẹ̀ bọ̀ mo ní ìdẹ́ sálẹ̀. Ọ̀rẹ́ má pẹ́. Ọ̀rẹ́ Jesus Christ. Ilé kékeré ni mo kéré mo ṣeré ńlá burúkú lọ́mọdé yìí gbé wà bá mi lẹ́pa. Yéè! Mi ìdẹ̀ ilẹ̀ pa sójú kúrò ilẹ̀ gbọ́. Oh my God. Hello ọ̀rẹ́. Mi nílé wa mi sí ilé ẹ̀ka ń sọ nǹkan tí mi. Ẹ máa bọ̀. Mr. Thomas! Mr. Thomas! Ibi lẹ wà! Wait. Bella. So ìwọ set me up ni? Bẹ́ẹ̀ni, set up ni! Mr. Thomas! Ìkànnì yọ! Àti ní ti tù! Ṣé mo jẹ́ ìlówó ni kí ni wèé ní kí ni wèé? Jẹ́ wá lówó tó bá jẹ́ wá lówó tiẹ̀ máa dá! Ẹ lọ́mọ lọ́mọ! Èmi lọ́mọ. Ẹ lọ́mọ lọ́mọ! Olóògùn wo nìyí? Mr. Thomas, àṣírí yín ti tú. Kí ni àṣírí ìbòjú dẹnu títí? Mr. Thomas, tẹ́ bá try láti act funny torí pa àjọbìnrin, you won't live to see tomorrow. Iṣẹ́ wo ni ẹ fi tí o wọ? Ẹ wọ. Popularity jẹ́ sọ́wọ́. Popularity jẹ́ sọ́wọ́. Jísọ̀ bàbá sẹ́yìn. Ìsọ́sọ́dì àjẹ yìí. Ẹ fi jẹ́ wọ. Ẹṣin. Olóògùn ọ̀wọ́. Ritualisti. Olóògùn ọ̀wọ́ Mr. Thomas. Olóògùn ọ̀wọ́. Ṣàlùwà! Kí ṣe mọ́ mi? Ṣàlùwà! Oyin! Kí ló ṣe náà? Oyin náà wọ́lá! Oyin ẹsẹ̀ mi náà! Kí ló ṣe náà? Oyin! Ayé mi! Oyin! Kí ló ṣe? Why you dey pè mí? Oyin! Wọ́n ti pa mí lọ́mọ́. Ta ló pa? Wọ́n ti kọ́ mi lẹ́yìn ọkọ. Bàbá! Wọ́n ti kọ́ mi lẹ́yìn ọkọ. Gbogbo ìpínlẹ̀ mi àbọ̀. Oyin! Ayé o! Kí ló ṣe sẹ́? Kí ló ṣe sẹ́? Kí ló ṣe sẹ́? Wọ́n ti pa mí lọ́mọ́. Wọ́n ti kọ́ mi lẹ́yìn ọkọ. Wọ́n ti gbé ní kejì mi lọ́wọ́ mi. Gbogbo wàhálà ti yà mí ti padà já sọ́sọ́. Babe, it is obvious that this your guy is the talk of the moment in this hotel. Yes, now we do it. Really? You are in love with this guy, right?
In love with who? You and who? Hey, shey you dey whine me ni? Ṣé fẹ́ máa wine state ni? Whine how? Ṣé o mọ̀ pé shoe get size ni? The guy sef know say me and him both dey the same category. Oh, understand? So for the money, for the money, If it's that, what's all this you're going in and out with him every time in the hostel? Babe. This guy is spending social money. And more gbọ́dọ̀ done around me. And the love between us is just for a meantime. So money is your own love language. What right? is your own love language? Food. I know. Oúnjẹ yìí ni. O ṣe. Kò ṣáà ṣòro oúnjẹ wò. Oúnjẹ wa ni oúnjẹ tó ń jẹ kiri gbogbo àdúgbò ó wà lára ẹ̀. O ṣe ṣáà come and see your guy, let's spend this money together. Yeah. Ọ̀rẹ́ mi. Ṣáàjọ ń jẹun Ọmọ sí ìjọ ọmọ you dey hot o. That means that ọ̀rẹ́ mi àmàjọ náà wò ni. Ìyá wa, mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi lọ̀ yín. Lórí ọ̀rọ̀ ọmọ yín ni kí Ọlọ́run kó tẹ̀ sí afẹ́fẹ́ rere. A ti fi ẹni tó lu ọmọ yín a ti fi hàn mí. Ẹ jọ̀ọ́ sir, bàbá ẹjọ́ ta ni? Tálẹ́ni tó kọ́ mi lẹ́yìn ọkàn gògògògò tálẹ́ni tó bà tèmi jẹ́ ẹjọ́ ẹ sọ fún mi. Ìyá wa, ǹjẹ́ ẹ mọ ọkọ àfẹ́sọ́nà ẹ̀ kankan tó ń fẹ́? Ọkọ àfẹ́sọ́nà? Bàbá ṣé òun ló lọ́mọ mi ni? Ayé! Wò ó ṣe rí àfẹ́sọ́nà ọmọ mi tèmi mọ Owólabí. Àwọn méjèèjì ò jọ sí papọ̀ mọ́ tipẹ́tipẹ́ kódà wọn ò ríra wọn mọ́. Ìyá wa, ẹni tí ẹ sọ pé wọn ò jọ ríra wọn mọ́ ìpọ́n ti fira wọn lẹ̀ tipẹ́, òun ló ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọ yìí. So many things that confuse me. Why you dey do bad things? Good girl go back, good boy go back. Oh Lord have mercy. Báwí fún many àgbà o. Fún fúra o. Oyè yẹra o. Bàárà ṣe ń folè. Bẹ́ẹ̀ ní folóhùn o. Tẹ̀rí níta máa ń sọ fún ọmọdé inú. Bẹ́ẹ̀ bá ti jẹ àgbọn. Ó gba àwọn yóò dáa fún ọjà rẹ̀. Dákun mọ́ bínú. Pàǹgbélé ìdání. Ó ní sẹ́ẹ̀bùrí dèpè nǹkan tí mò ń ṣe lọ́wọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ bí. Kò sí. Tó bá ti kú, wọ́n jò máa sẹ́ni. Ìdàpọ̀ bọ̀. Àwọn àgbọ̀rọ̀ títí. Kí lélẹ̀? Bàbá, àwọ̀tẹ́lẹ̀ arábìnrin wọn. Èmi mọ̀ rò pé ò ń ṣeré mọ̀ ni. Bàbá mi ò ṣeré. Ọmọ arábìnrin tí mò ń sọ yìí, ẹni tí mo nífẹ̀ẹ́ ni. Mo ti wò ó pé tí bá lówó màá fi tọ́jú ẹ̀. Mo wá rí i pé àìlówó mi ò jẹ́ kó nífẹ̀ẹ́ mi. Ìdí tèmi fi ronú pìwàdà kémi kú lo àwọ̀tẹ́lẹ̀ kí n fi ṣe ọrọ̀ ajé tèmi. Ronú pìwàdà. Àbọ̀ ronú ọ̀fẹ́ ṣèkà. Wọ́n ronú ṣèkà ni ò ronú pìwàdà. Bàbá mi ronú ṣèkà. Bá ronú ṣèkà ni sọ́ọ̀mù pátá onípátá wá bá mi ni àwọ̀tẹ́lẹ̀ aláwọ̀tẹ́lẹ̀ ó mú wá bá mi pé ká fi ṣògùn owó fún wọ. Ẹ kó lè dá fún mi ni. Ó sì ló ti ṣe tán. Mo ti ṣe tán. Fi lé lọ. Ayẹrẹ patiko là ń gbóhùn ẹyẹ lóko ẹrù jẹjẹ ní gbogbo ilẹ̀ kílẹ̀ láwọn àwọn ìyá mi àgbààgbà nífẹ̀ẹ́. Tó bá sun pápá lóko, Mọ̀jàlá ní mọ̀mọ̀ tí ń délé ròyìn. Nínú sòfófó, ọ̀gá ni Mọ̀jàlá jẹ́ nú ẹ̀. Ọ̀yà sinmi gbẹ́rù ojú kára bí ajẹ́rẹ́ mo fẹ́ gbẹ́rù lékì mọ yodù tó wù nífẹ̀ẹ́. Wọ́n ti sun pápá lóko. Mọ̀jàlá jọ́kẹ́ ní àná mo fẹ́ kọ́ wá sòfófó. Sọ́sánná àbí ọ̀sánná? Ó tanná o. Ọmọ ní kinní kan owó ni o. Àmọ́ ọmọbìnrin náà nǹkan ó ṣe é. Ewúrẹ́ jákùn tiẹ̀ ọ́tàdí wọ̀n. Àgùntàn táwọn ọ̀ràn wọn jákùn. Kò lóní bàbá Ọ̀rúnmìlà níjọ́ tí ń sanwó ilé ẹlẹ́ni tó dé kúlé ẹlẹ́ni. Ọ̀rúnmìlà ní wo kúlé ẹlẹ́ni ilé ẹlẹ́ni kó kúlé ẹlẹ́ni ilé ẹlẹ́ni bẹ́ẹ̀ ní wọlé wọn. Wọ́n kò lè wọn sí wọlé wọn tí ó pọ̀. Àmọ́ wo ní kinní kan owó ni. Ibi tó wá kù sí lélẹ́yìí.
ìjọ́kíjọ́ tó bá pàdé ọmọbìnrin náà má kàánú rẹ o. A lè pàdé. Ọ̀dọ̀ lójú. Ó dá mi lójú a lè pàdé. Ẹni tá a ṣe ní kàtàrí tá tún mọ̀ kàánú rẹ̀ béèyàn bá dán rẹ̀ wò kó sùn tọ̀ wò. Àmọ́ lófòfò mi tó ránṣẹ́ wọ́n jẹ́sẹ̀ rẹ kọjá bí tó rán mi. Ó gbádùn mi. Ó tiẹ̀ tún wá ṣeéṣe. Wọ́n jọ pọ̀ mọ́ sí àwọn tí mò ń jó lọ́wọ́ iṣẹ́ yín fẹ́ fara jọra wọn. Gìrìmọ̀sà ni mo fẹ́ ṣe fáwọn ará ti bí o. Kí n dúró àbí kí n. Dúró gbà bíi tìbó ẹ mú ẹ kì í. Irú ẹranko bẹ́ẹ̀ ló po rẹ̀. Àbí sọ kí n hàn ṣébí tó di ẹ̀yìn ni. Kì í máa ṣẹṣẹ́ ẹjọ́ kan. Kì í sì ṣẹṣẹ́ ẹjọ́ mẹ́ta. Wọ́n bá ti jẹ́ ìbá ti parí iṣẹ́ náà. Fúnra mi ni wọ́n pè ọ́ sórí aago tí wọ́n sọ̀gbà tó wàá gbà fún ọ. Àmọ́ ìwọ lọmọ dunnú sọ pé owó ti dé. Ṣé o ti gbọ́? Ẹ ṣé o. Mo kú o. Owó làbí ló bá tèmi jẹ́ ìgbà ní à. Owó làbí ló kọ́ mi lẹ́yìn ọkàn. Owó làbí ló bá tèmi jẹ́. Nísù Jésúndé. Hello díẹ̀. Ìyá wa. Wọ́n ti lọ nìyẹn o. Ìwọ Ọlọ́run àfìgbà tí ọmọ yìí dákẹ́ ràn mí lọ́wọ́. Ó máa pa. Kò ní pákẹ́. Dádì ó máa pa. Mo sọ fún yín. Mo ní kò sí Ọlọ́run. Ọlọ́run tó ti gbójú lọ́wọ́ yín kó tó di pé ẹbí mi. Ọlọ́run tó tún pa ọmọ ọlọ́mọ mọ́ yín lọ́wọ́. Dádì. Kò sí Ọlọ́run. Ọlọ́run wà kí Ọlọ́run má jẹ́ kí ó ṣe ẹ́ ní àṣìwèrè. Dádì kò sí Ọlọ́run. Kò sí Ọlọ́run kankan. Kò sí Ọlọ́run. Ọlọ́run wà. Ọba A, Ọba Ẹ, Ọba That is him, the great of the greatest, the general of all generals, the brigadier of war of all warlords. Ọba àwọn apárídìí, bàbá àtọ̀mọ́lẹ̀ nínú òkùnkùn, ọba kò sẹ́ni tí ó lè bí ẹ. Ọba kò sẹ́ni tí ó lè bí ẹ. Ayé ń bèrè nítorí pé o pa ọmọ ìbọn mi lọ́wọ́. Àmọ́ gbogbo tí o bá ṣe bàbá, o dúró déédéé, mo wà pẹ̀lú o dúró gbọ̀ngbọ̀n torí wọ́n ní òkè tí kò tún kèmí ẹ̀yẹ wọ́. Má ṣe gbára lé wọn, má ṣe gbẹ́kẹ̀lé wọn. Wọ́n fojú jagun tán, ìkòkò mà ni wọ́n. Wọ́n fojú jagun tán, ẹkùn mà ni wọ́n. Jẹ́jẹ́ ló láyé rọra ṣayé, ìwé ilé your bed you lie on it. Kẹ́lẹ́kẹ́lẹ́ láyé ìgbà o. Báwí fún mẹ́ni àgbà o, báwí fún mẹ́ni àgbà. Ọmọ tá a kọ́ tí kò gbẹ̀kọ́ ló gbélé ta kọ́ ta.